أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله صلى الله عليه وسلم. kálukú rí tọ́pìkì tí mo kọ. Ibi tọ́pìkì tí mo kọ yẹn bẹ́ẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ talẹ́ yìí. Àkọ́kọ́ ni pé mo kọ́ tọrọ gáfárà lọ́dọ̀ gbogbo àwa jàmá torí pé n tá à ń retí nísìn àti lásìkò yìí òun ni dìrásà tá a máa fojú òní sí tí ń jẹ́ Uyunu Lamiyat Tọ̀gíráyì la fẹ́ bẹ̀rẹ̀ lónìí. Lamiyatu Tọ̀gíráyì. Àmọ́ mo fẹ́ sáré yán ọ̀rọ̀ yìí tọ́lọ́mbá ní ó yá so a bẹ̀rẹ̀ Tọ̀gíráyì yẹn tọ́lọ́mbá ní kó yá insha Allah al-Karim. Ẹ rí i pé òníwánu ọ̀rọ̀ mi ni wípé pòfẹ́sọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Tí àgbàlagbà ò bá tijú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́, kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní tijú àti làámọ́lẹ̀ o. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ lọ lè di nǹkan mú, ẹ lè di nǹkan kan mú. Sàtífíkẹ́ẹ̀tì kọ́ ni wọ́n fi ń dájú ẹ̀sìn o. Èyí tí máa sọ eléyìí tipẹ́tipẹ́, ọ̀tọ̀ ni sàtífíkẹ́ẹ̀tì, ọ̀tọ̀ ni mímọ̀. Kí ni ṣe yín tẹ̀ farabalẹ̀? Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń jábọ́. Uslubu yín tẹ̀ ń lò yàní kìí ṣe uslubu àwọn alákẹ́dẹ́. Ta'amimul hukmi bitarim ala kulli shay. Àwọn alákẹ́dẹ́ yìí lo uslubu yẹn. Ṣebí pòfẹ́sọ̀ lẹ pera yín. Àwọn alákẹ́dẹ́ wọn kì í kọ̀ tá ọ̀rọ̀. Wọ́n kì í àmọ́mọ̀ nǹkan. Wọ́n máa fi ààyè wípé bóyá ojú mi lè má tó kinní yìí tán, wọ́n máa fààyè rẹ̀ lẹ̀. Uslubu àwọn alákẹ́dẹ́ nù. Wallahi mo fọlọ́run mo fi búra. Irú uslubu tẹ́ ń lò yìí, irú mẹ́tọ̀dù tẹ́ ń lò yìí, lópin ìgbà tó bá ti já sí pé irú mẹ́tọ̀dù yẹn ilẹ̀ bá ń lò lọ, ẹ máa yẹ̀yẹ́ òdodo lẹ́gbọ́n. Because ayé ò máa béèrè lọ́wọ́ yín pé ṣe bẹ́ẹ̀ pera yín pòfẹ́sọ̀. Ẹ jáde ẹ sì ní gọ́ọ̀tì. Ẹ wá ń sọ yí pé gbogbo tíra tẹ́ ẹ bá ilé ti rí tí wọ́n kọ karramallahu wajhahu sí nígbà tí wọ́n bá dákọ al-Imamu Ali. Àbí gbogbo tíra tí wọ́n bá dákọ, tí wọ́n bá ti kọ alayha salam fún ìyálà wa Fatima, ẹni tíra àwọn Ṣíà ni. Ya subhanallah. Kí ló dé tẹ́ ń fòdó yín hàn sáyé? Kò wá sí tí ń ṣe yín o tó tayọ hatred. Nafsu asida tí ń bẹ fún yín. Ẹ̀mí ìkórìíra tẹ́ ẹ ní sí mùdírù ní ń fa gbogbo pírọ́blẹ́mù yìí fún yín. Mo sì ti sọ fún yín mingeri marra. Mo ní tako mùdírù kọ́ fòdó rẹ̀ hàn. Àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo ayé kọ́kọ́ lọ lé mọ̀. Gbogbo ń tẹ́ ẹ bá rí tí mùdírù bá sọ láyé. Àtẹ̀yin tẹ́ ẹ jọ́ta, àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́, àtẹ̀yin olólùfẹ́, àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ mùdírù. Gbogbo ayé ẹ lọ lè mọ̀ yìí pé gbogbo ń tẹ́ ẹ bá rí tí mùdírù bá sọ láyé ètí ń bẹ nu tíra ni. Kí gbogbo ayé lọ lè mọ̀. Gbogbo tí mùdírù bá sọ tọ́ ẹ bá rí tó jáde lẹ́nu mùdírù wallahi tí ń bẹ nu tíra ni.
látayé dáyé ikhtilafu sì ti máa bẹ níbi ọ̀pọ̀lọpọ̀ kọ̀díyà ó rọrùn kí wọ́n wá fákọ̀ nǹkan kọ́ ọ lọ gbà á lọ́dọ̀ tiẹ̀ ó rọrùn kémi sọ pé mi ò gbà á bó làwọn kan ṣe wá lè dúró lérí wípé ideology tiwọn ẹ dákun ẹ máa bá ń tẹ love and like ẹ dákun torí tọlọ́run ẹ dákun love and like ẹ sì máa bá ń share program yìí love and like ẹ sì máa bá mi share program yìí torí tọlọ́run ètò bá wù kálukú kí kálukú kọ́mẹ́ǹtì èyí tá à ń sọ fún ọ yìí sọ pé ò rí bẹ́ẹ̀ ṣèbọ́gà yín ló jáde tó ní gbogbo tíra tán bá ti kọ karramallahu wajhahu sí ẹ ti mọ̀ pé tíra àwọn ṣíà ni ìbẹ̀nu sọ Bukhari tí wọ́n dákọ̀ Mamu Ali tán kọ karramallahu wajhahu ìbẹ̀nu Sunan Abi Dawud àtọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tó já àwọn tíra àwọn alùsùnnà nǹkan mi ò wọlé tún fẹ́ sọ àní hatred ni ó bá ayé yín jẹ́ mo fọlọ́n mo fi sẹ̀rí kò sí tí ń ṣe pòfẹ́sọ̀ yìí tí wàhálà rẹ̀ fi pọ̀ tátàkò rẹ̀ fi pọ̀ lérí ọ̀rọ̀ mùdírù tó tayọ ìgbà tó jalè Sheikh Adam àti gbogbo tí ń jà wọn àfà tí Sheikh Adam kó mara tí wọ́n jọ ṣiṣẹ́ lérí Kùránì Yorùbá ẹ̀náwó ṣàtọ̀bà asma'ahum ó kọ gbogbo àwọn àfà yìí ó sì yọ gbogbo ẹ̀ kó wàkátàbà fi ismahu ó wá kọ́kọ́ rẹ̀ síbẹ̀ tó ìjà sí pé iṣẹ́ táwọn bàbá yìí ṣe iṣẹ́ náà lọ́lọ́ lè gbé àṣọ ya subhanallah ṣé iṣẹ́ fi pẹ̀lú ayé lé mímọ́ nu asarqatul ilmiya ilẹ̀ fi pẹ̀lú ayé lé mímọ́ wàhálà àwọn kan iṣẹ́ àwọn kan tí wọ́n ṣe tí wọ́n dààmú lélẹ́rí ẹ lọ lè jí gbé òun lẹ́yìn lọ lè tẹ̀ ń Saudi òun lẹ́yìn ń gbowó láti bẹ̀ oògùn olóògùn tí ẹni tó níṣẹ́ ó wá dìde ó wá kílèmù iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe àtìgbà wọn ti dọ̀tá yín àtìgbà náà lẹ̀ ti fẹ́ rí mi wọn látàn lẹ́ẹ̀ ti fẹ́ rí mi wọn látàn ohun ẹnu wọn ló kù tẹ́ ń sọ ọ̀rọ̀ wọn antum daiman tatarassodun ala ma yaqulu huwa etí mùdírù ó bá wí ìlókù tẹ́ ń sọ káàkiri ẹ wá ń jábọ́ ẹ wá ń ré sí kòtò ẹ wá ń fi òdodo yín hàn sáyé ẹ wá ń fira yín sípò tá yóò fi máa béèrè lọ́wọ́ yín wípé ṣebí pòfẹ́sọ̀ lẹ pé lágbájá ẹ no slope ẹ no slope rárá because academic field tẹ́lẹ̀ wà kò tá a sára lára yín. ẹ dákun torí tọ́lọ́run ẹ sì máa bá ń share programu yìí direct ẹ máa bá ń share rẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ o nǹkan kan ṣẹlẹ̀ yìí anala adìrì mo rí tí fóònù kan múná lọ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ sì dúdú ó sì black wálẹ̀ lẹ́ẹ̀kan náà láìjọ́ tí ti máa ṣe programu láyé irú eléyìí ò ṣẹlẹ̀ sí mi àní ẹjẹ́ rí yìí ó pé ẹ̀wọ̀n máa ń ṣe ẹ̀mọ́ wákàdá ẹjẹ́ rí yìí ó pé ẹ sì lọ ṣe làákàyè ẹ̀yẹ́ ṣe bí àgàn nígan ẹ̀yin tẹ́ sọ̀sọ́kúsọ sáwọn àfáà wa ẹ ṣàfilẹ̀ má da wákàrú fún mi ẹ jẹ́ rí yín ó pé ẹ lè ṣe làákàyè wàláhì mo fọlọ́run tó dá mo fi búra ẹ jẹ ìyáláyè ẹgbà tẹ́ ẹ bá sọ ara yín àgbàlagbà tí ò tijú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní tijú àti làámọ́lẹ̀ o ẹ má jẹ́ ń tàn yín ibi tẹ́ ẹ jòkó sí tẹ́ ẹ gọ sí tẹ́ ẹ fi ń rò yí pé
gbogbo tí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ yín ẹ tú àṣírí yín sáyé o òdodo lẹ́gbọ́n o ẹ tú àṣírí yín ẹ tú sáyé iná lẹ́tẹ̀ẹ́ tí ń tú sáyé yìí àṣírí yín lẹ́tí fi hàn sáyé yìí ilẹ̀ tí fi hàn sáyé yìí ẹ ṣe tààmímù lè hókìmì bí tààrim ní ìtàlùkùrá ní ó harama ẹ ti ẹ̀já béèrè lọ́wọ́ ara wa gan tí wọ́n bá ní karramallahu wajhahu àkọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàgbà yìí pé tí wọ́n ń torí ẹ̀wí fún Mamu Ali takriman wa ta'ziman wa tashrifan lahu ní ti torí wípé lè annahu lam yasjud qattun li sanami kò fẹ́rí balẹ̀ fósàrí ní Mamu Ali Mamu Ali kò fẹ́rí balẹ̀ fósàrí wọ́n ti torí rẹ̀ wí fún ipé iwájú rẹ̀ tó fi balẹ̀ fósàrí òní kọ́lọ̀ ń kó tó máa bá wa sàpánlé iwájú náà sí kí la burú mbẹ kí ni nǹkan tó já burú mbẹ ṣe bá dùà ni wọ́n ń tọrọ fún àbí kí ló dé tẹ́ ẹ rí báyìí òní olónìí tá a wà ilẹ̀ nìkan sọ ní bá mi sọ̀rọ̀ ó lóun fi ọlọ́run ọba òun fi búra tí ó bá já sí wípé lẹ́yìn ẹ̀sìn sàlàfíà kò bá sí ẹ̀sìn míì tí wọ́n sìn láyé ó lóun fọ ọlọ́run búra òun ò ní ṣe Islam mọ́ wàláì mo fa Al-Qur'ani mo fi búra mo ní náà ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo ẹni tó bá ní làákàyè láyé tẹ́ ẹ bá fara balẹ̀ stọ́dì tí wọ́n ń pè ní sàlàfíà ẹ rí i pé aláburú ayé àtàlìkíyàmọ̀ ni wọ́n àwọn àlìkídà gbogbo àwọn tẹ́ ẹ rí tí Amẹ́ríkà fi ń tẹrọráìsì ayé látòkè délẹ̀ wàláì wọn ò kílèmù nǹkan mi lẹ́yìn sàlàfíà gbogbo àwọn tí wọ́n fi ń tẹrọráìsì ayé pátápátá kò sí nǹkan míì tí wọ́n ń kílèmù lẹ́yìn sàlàfíà alikida Boko Haram wọ́n pọ̀ àtàwọn bẹ́ẹ̀ léríṣiríṣi bẹ́ẹ̀ bá sì rí wọn ṣìáàrù wọn náà ni pé kí ṣòkòtò wọn lòkè kí wọ́n sì dánu gbọ̀n sí ṣìáàrù wọn nu etí kálukú fi dá wọn mọ́nu ẹ wá lọ lè wo gbogbo àwọn tí wọ́n ń pera wọn sàlàfíà yìí pátápátá àwọn ni wọ́n ń pe Súfí ni wọ́n pè lọ́mọ náà wọ́n ń pe Ṣíà wọ́n ń pè lọ́mọ náà wọ́n ń pe kò ṣe Súfí kò ṣe Ṣíà wọ́n ń pè lọ́mọ náà tọ́ ìbá ti ṣe Sálàfí àwọn tátún wájọ jẹ́ Sálàfí ara wọn tó yẹ pé kò síbi tá a sì wọn sí Sálàfí náà láà sí wọn sí èyí tí ideology tiẹ̀ kò bá ti ṣe déédéé tì kan òun ló pe tọ̀hún lọ́mọ náà àwọn jàbàtà àwọn pè àwọn kan lọ́mọ náà àwọn tọ̀hún náà àwọn náà pè àwọn jàbàtà lọ́mọ náà irú ẹ̀sìn eré ibú ò lẹ́yìn sìn kẹmọ hánà fún gbogbo èèyàn ẹ wá lọ lè wo àwọn Ṣíà tán pè lọ́mọ náà yìí ẹ̀sùn ẹni tí Ṣíà pè lọ́mọ náà rí Ṣíà wọn ò pe Súfí lọ́mọ náà o Ṣíà wọn Sálàfí gangan fúnra rẹ̀ Ṣíà yìí pè wọ́n lọ́mọ náà ní Sálàfí gangan fún rẹ̀ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn etí Ṣíà náà pè wọ́n nù bí ẹnìkan báyìí wá lè ti tako gbogbo tí ń jálù súnnà abẹ́ tako àìdí àwọn kan pàápàá jùlọ gbogbo orí yìí ti ṣẹlẹ̀ lẹ́njọ́ mẹ́ta yìí wọ́n sọ wọ́n náà di Ṣíà ni tẹ́ ẹ bá wá pè mí Ṣíà ńkọ́ ṣé Ṣíà yìí ṣe mùsùlùmí ni èmi ń sọ fún yín pé èmi ṣe Ṣíà bàbá Mùdírù Mẹ́kàsì ṣe Ṣíà wallahi ìwọ̀n ṣe Ṣíà
sẹ́rí ìkankan bẹ tí ò yé yín tẹ́ understand mọ́ríkàsì tẹ́ ń wò ó mọ́ríkàsì ní mizan alimizanu alilmi alimiyar alilmi a ní òṣùwọ̀n táwa fi wọ nǹkan ẹ lọ lè mọ̀ mọ́ríkàsì ní a ní miyar tá a fi wọ nǹkan tí nǹkan yẹn bá ti ṣe déédéé àwọn gbà á sì lò ó kí ni miyaru alukurani ni kurani làkọ́kọ́ òun sì lọ́ba èyí tí ò bá ti takò alukurani nínú àdìsí àgbà àmẹ́yìí tó bá ìtakò kùránì àfẹ́ mọ́rú ẹni tó fẹ́ sọ pé gbà wá àfẹ́ mọ́rú ẹni ó sọ pé tó fẹ́ sọ pé gbà wá àfẹ́ mọ́rú inú tírà tó fẹ́ sọ pé wà kò bá má jẹ́ Sahih Bukhari má kó jẹ́ Sahih Muslim kò bá jẹ́ Sunan Abi Dawud kò bá jẹ́ Nisai gbogbo tírà tó bá wù ó ti wá tó bá ilé títa kò kùránì àní gbà á òdodo lẹ́ ń gbọ́n mélòó ọ̀pọ̀lọpọ̀ tó wá lọ́dọ̀ alùsùnnà tá a gbà ní tìtorí wípé kò tako kùránì ó ṣe déédé pẹ̀lú tá a fi wọ́n in tó bá tá a bá sì rí nínú tírà ṣíà tí ò tako kùránì tó ṣe déédé pẹ̀lú òṣùwọ̀n tá a fi wọ́n á gbà òun náà èyí ni ó ti wá túmọ̀ yí pé àti wá di ṣíà mélòó àìdíyà sàlàfíà tá a gbà torí ẹ pè wá ń sálàfí ẹlẹ́yìí sára yín náà ni àwa náà sì fẹ́ jára yín láéláé alẹ́ mi máa sọ fún yín wípé ana la àdínú dínàkùn ẹ̀sìn sàlàfíà èmi ò ní sìn ẹ̀sìn sàlàfíà ìní sìn ẹ̀sìn tẹ̀kìfìrí èmi ò ní sìn lẹ́sìn sàlàfíà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tẹ́rí rẹ̀ bá pé bẹ́ẹ̀ ni òun náà ò ní sìn gbogbo tí ń jẹ́ sàlàfí lónìí kò wá sí ẹni tí ó jẹ́ tájẹ́tì gbogbo wọn tó tayọ ọmọdé romakas tájẹ́tì wọn nù ọlọ́run jò dáa fún yín àfà yìí àfà wa Saidi Mustapha ẹ ṣeun we have said it millions of times that we are Muslim simple kí ló kàn wá pẹ̀lú sáláfì wèrè kan tó wá sí pé ẹni tí kò bá ti máa bá yín gé sókòtò bẹ́ẹ̀ tí ń gé tí ó sì bá yín dárun gbọ̀n sí ṣé gbàtà ànábì sọ àdìsí méjì ń tán ànábì wí tán ó sì kú kò wí nǹkan míì mọ́ ẹnu àdìsí méjì tó tà ànábì mú wá náà nu ẹ dárun gbọ̀n sí ẹ fa sòkòtò yín sókè ó wí tán ó sì kú a sì béèrè lọ́wọ́ yín ààrẹ ní jáde títí dòní a ní kẹ́ ẹ mú wá ẹ mú jáde ẹ fi hàn ayé báyìí ibi tá ànábì ti pé kí sòkòtò lo òkè tó ti pè ń súnnà níbi tá ànábì ti pé ká dárúgbọ̀n sí kó ṣe jàkìtì tá ànábì ti pè ń súnnà ẹ mú wá nínú àdìsí ànábì ẹ kà fáyé ẹ jẹ́ káyé rí ìta ànábì sì pè ní súnnà rẹ̀ àwa kà fún yín tá ànábì tójú yé gbogbo ayé pé nǹkan báyìí ó súnnà tèmi ànábì ni
tá nábì wí a kà fún gbogbo ayé nínú àwọn tí wọ́n wá jáwọn àfáà yín tẹ́lẹ̀ ń tẹ̀lé nínú wọn náà látún ti wá rí àìmọye tí wọn wá tẹ̀lé ń tà nábì kanlẹ̀ pé ń súnà ara rẹ̀ tí wọn ò ṣe tí wọ́n fi kú tàbí lè bọ́ náà. alùsùnà kílẹ̀ afẹ́ pèrè ayín fún wa gbogbo àwọn tí ń jáwọn bàbá wa tàná tìjẹta tìjẹrin tìjàrún wọ́n ṣe nǹkan mí lẹ́yìn súnà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tá a sì ń sọ yìí ìlú tọ́pọ̀lọpọ̀ yín ti jáde eníranran ẹbọ ni wọ́n ń ṣe ń bẹ̀ eníranran ẹbọ wọ́n sì ń ṣẹbọ náà dòní ẹ̀rí nǹkan kan ṣe lérí ẹ̀rí náà rẹ̀ pa àìrí náà rẹ̀ pa lẹ́fi fẹ́ máa lọ ẹ fi fẹ́ máa lẹ̀kú ẹbọ mọ́ bí ìlú tọ́lọ́hún ò ṣe nílùú ẹlẹ́bọ àwọn bàbá tá a sọ pé wọ́n lọ yìí tí wọ́n ṣe wàhálà yìí dédé irú bílù tí ti rí náà lọ́pọ̀lọpọ̀ lórí wọ́n ṣe wàhálà wọ́n dààmú wọ́n jagun ẹ̀sìn ẹni wọ́n fi káàntì ń jẹ́bọ kú ńlẹ̀ ṣe báwọn ẹlẹ́dẹ́ lónìí tẹ̀ ń sọ pé wọn ò má ṣe mọ́ ẹ̀yin náà ṣiṣẹ́ ti yín tuntun ẹ jẹ́ kí gbogbo ayé ríṣẹ́ ti yín náà tẹ̀sí àkọ́kọ́ ni wípé títí dòní gbogbo yín pátápátá ẹ̀yin nílé kéwù ẹ̀ dálé kéwù lẹ̀ káwọn ọmọ tí ń jáde dáadé tí ń jáde sànàwí ẹ̀ ní sẹ́mi tẹ́ ẹ máa ṣe tó tayọ kẹ́ ẹ máa jí ọmọ ọlọ́mọ gbé àwọn ọmọ táwọn kan bá ti ṣe wàhálà lélẹ́rí tí wọ́n ti kọ́ kéwù tí wọ́n ti mọ kéwù tán àwọn lẹ́yìn ò lọ lè jí gbé ẹ wàá àdọ́pì wọn ẹ máa wá lò wọ́n láti máa fi tako iṣẹ́ tí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lérí wọn ẹ máa wá fi tako sẹ́ wọn. ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ sì bẹ̀rù àtibọ̀tán ẹ bẹ̀rù àtibọ̀tán o ẹ bẹ̀rù àtibọ̀tán o torí gbogbo nǹkan ló lẹ́san gbogbo nǹkan ló lẹ́san kéèyàn dé lónìí kó máa pé gbogbo àwọn tí ń já àwọn àgbàlagbà tí wọ́n ṣe wàhálà tí wọ́n dààmú kó máa wá pè wọ́n lẹ́lẹ́bọ ẹ lọ lè ka ìtàn bí Islam ṣe wọlẹ̀ Yorùbá ẹ kà tán bí Islam ṣe wọ Nàìjíríà ẹ kà tán bí Islam ti káàkiri nínú ìlú tá a wà ń bẹ̀ yìí àwọn ìwọ náà gbé Islam wọbẹ̀ sáwọn sàlàfíà mẹ́mbẹ̀ ni wàláhì wọn sí mbẹ̀ torí pé àwọn sàlàfíà tẹ rí hùn destroyer làwọn àwọn kì í build àwọn tí wọ́n gbé ìsìláàmù wọ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá àti Nàìjíríà yìí gan àwọn Súfí ló pọ̀ nínú wọn ẹ lè kà ń bẹnu ìsìláàmù fi Nàìjíríà ẹ lè kà tíra ọkùnrin yìí mo ní tíra yẹn bẹ̀ yẹn tíra àfáwà Galandashi ń bẹ̀ ń bẹ̀ ẹ lọ lè kà tíra yẹn wà ń bẹ̀ yẹn ìyànà tí ó kọ tíra ni àfá Galandashi ló sí jẹun wo ẹ lọ gẹ̀rí tòsí Galandashi tó ń kọ́ yìí áfíríkà yìí ó sì bẹ̀rẹ̀ ìyànà tí ó kọ tíra yẹn ni mo fi tíra yẹn sí ẹ lọ lè kà ẹ kà tán àwọn tí wọ́n tan ìsìláàmù ká ní Nàìjíríà àti gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá lápapọ̀ ẹ lọ lè kà tán bàbá wa kò kéwò kò béèrè ẹ lọ lè kà òun nìkan ṣoṣo ó wẹ 500,000 sí Islam 500,000 peoples
ló wẹ̀ sí Islam iṣẹ́ kí lẹ̀yin ṣe gbogbo àwọn bàbá tí wọ́n ṣe wàhálà tí wọ́n dààmú tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n tàn ẹ̀sìn káàkiri ṣe báwọn lẹ́yìn dájú ìjà kọ àwọn lẹ́ ń takò ẹ wá sọ fáyé pé yìí lẹ dá ibo lẹ dá sí níbo lẹ dá sí ṣebí àní ara yín iná lẹ ti ń pínra yín káàkiri àní ara yín lẹ ti ń pínra yín káàkiri lẹ ń gẹ́ra yín kékèké àwọn kan Salafi 1990 àwọn kan Salafi 1991 àwọn kan Salafi 92 93 94 95 tó fi wá dé Salafi 2025 ṣebí bẹ́ẹ̀ ti ń pẹ́ra yín nù tó fi dé Salafi 2025 ẹ máa tara yín alọ́jà yín ò ní ta wàláhì ọjà yín ò ní ta wàláhì ọjà yín ò ní ta ọjà yín ò ní ta kò lè ta torí irọ́ lẹ̀ ń kiri ayé tí wàá rí náà rírọ́ tẹ̀ ń kiri ta ni ó wàá ra rọ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ níbẹ̀rù Ọlọ́run bí tí wù kó mà yìí inú òfin sí wòlíì Ọlọ́run kankan nù yín kò sí wòlíì Ọlọ́run nù yín wòlíì Ọlọ́run kankan ò sí nù yín Alhaji Àgbà wòlíì Ọlọ́run ni wọ́n Sheikh Adam wòlíì Ọlọ́run ni wọ́n Bàbá Alágbàjì wòlíì Ọlọ́run ni wọ́n Bàbá Àgbárígìdòmà wòlíì Ọlọ́run ni wọ́n Bàbá Mahdi nìbàdàn wòlíì Ọlọ́run ni wọ́n Bàbá níwò wòlíì Ọlọ́run ni wọ́n ẹ sọ wòlíì Ọlọ́run tó jẹ́ Salafi ẹ di wòlíì because ìtẹ́ ìfi di wòlíì ẹ jẹ́ sọ fún yín àkọ́kọ́ ni pé ọ̀lẹ kọ́ ba ayé yín jẹ́ ọ̀lẹ ó ba ayé yín jẹ́ gbogbo tí ń jà wọn nàwáfíl àwọn tàtọ̀ wàhát táwọn bàbá yẹn mú kúnṣẹ́ ẹ̀yin ò ṣe náà ẹ̀ ṣe àsìkìrí ẹ̀ ṣe ẹ mà ní bídíà kullu shay'in indakum bídíà ẹ dákun gbà mo bá mú tẹ̀sùbá tí wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kẹ́nìkan wá jáde kó sọ pé tí ń ṣe òní yóò gbé mi wọná ẹ rí pé eléyìí ò ti burú nù ṣé ẹ rí pé eléyìí ò ti ya wèrè nù yìí ṣe la ilaha illallah ó wá ní wọná àbí kí n mú tẹ̀sùbá kí n máa sàṣàlátù fún Ànábì sallallahu alaihi wasallam kéèyàn wá sọ pé tí ń ṣeun bídíà ní ṣeun ìwọ náà bídíà sì ní ó tóbi lọ́dọ̀ Ọlọ́run ju kéèyàn ṣẹbọ gan lọ ẹ̀rí pé rí rẹ ti burú nù. ìlà fi ń sọ fún yín gbogbo ẹ̀yin Súfí ẹ jáde tán òdodo lẹ́gbọ́n ẹ jáde tán kálukú ẹ sì lọ lè wá mọ́ ẹ má jà fi òdo ẹ má jà fi ṣe tasawuf òdo ṣe fi ṣe Súfí òdodo lẹ́gbọ́n torí pé alladhi yakunu lakum silahan tí ó máa jẹ́ ìdà tí ó máa jẹ́ nǹkan ìjà fún yín al-ilmu ìmọ̀ ni o àwọn tẹ́ẹ̀rí tí wọ́n dé yìí ìmọ̀ àwọn tí wọ́n gbé wọ́yọ̀ tó nǹkan. má jù orí bẹ́ẹ̀ o. love and like ìtẹ́gbéwò ìmọ̀ tẹ́gbéwò tó nǹkan o because àwọn aburú kan bẹ tí wọ́n ṣe fúnra wọn kí làwọn aburú náà wọ́n fi hádù
sí àwọn tí wọ́n lè kà nínú tírà. Ẹ gbọ́dọ̀ ka tírà báyìí, ẹ gbọ́dọ̀ ka tírà báyìí, ẹ gbọ́dọ̀ ka tírà báyìí, ẹ gbọ́dọ̀ ìbẹ̀ nù tàbí kó bára wọn. Kò sí tírà tá ò lè kà, òdodo lẹ́gbọ́n. Ìlà wá fi yàtọ̀ sí yín, ìlọ̀nà wá fi jìn ju ti yín lọ, ìnìmọ̀ wá fi pọ̀ ju ti yín lọ, kò sí tírà tá lè kà. Tírà Salafi àwòkà, tírà Shia àwòkà, padà tẹ́dẹ́rí kútùbù mustashirikin àwòkà. Àmọ́ ẹjẹ́ ẹlọ́lẹ̀ mọ̀ yí pé lánà garibalun wa mi'yarun. A ní mi'yar táà fi ń jọ àwọn nǹkan tá ń ká no sand báwo. Ẹnìkan ní no sand. Ẹ dákun ẹ jẹ́ mọ̀ bóyá ti ń gbọ́ mi o. Ya subhanallah. Báyìí nǹkan ṣe ti ń gbọ́ mi báyìí. Ẹ dákun ṣe ti ń gbọ́ mi. Asheikhul Malawi. No sand. No sand. Mo dágun. Ta ló mọ̀ wù mí lọ? Sand is okay. It's okay now. Alhamdulillah. Sand ò ní wọ́n okay mo. So gẹ́gẹ́ bí nǹkan tí ń sọ lọ, wallahi mo fọlọ́ mo fi búra ìmọ̀ tí. Ẹ dákun love and like. Love and like. Ẹ dákun. Love and like. Love and like. Okay, good. Sand is back. Alhamdulillah. Alhamdulillah. Adúpẹ́. So ìmọ̀ ẹ jẹ́ kálukú lọ lè wá mọ̀ ẹ jẹ́ katira ikra'u ibadallah. Ikra'u ibadallah. Wa'lamu anna qira'atakum hadhihi hiya allati taj'alukum mutafawwiqin ala dhalikum al-a'da. Torí pé àwọn tá ń sọ yìí àdáwù ni wọ́n jẹ́. Àdáwù ni wọ́n jẹ́. Mo ti sọ̀rọ̀ kan níjọ́ ní ẹ má jẹ́ atanra wa. Kéèyàn jáde ní ìsìn kó sọ pé Èṣù fi ó wọ̀ná eléri ibú ẹ̀dá ni. Ẹni tí ó wọ̀ná wà nínú ẹni tí ń ṣe Súfí. Ẹni tó ń tọ́ sọ ní ìsìn. Torí wọ́n tọ́ bá ti já sí pé nǹkan mélòó bá ń ṣe lójú ọ̀nà tàṣọ́wúfù yẹn. Tó yẹ pé n tí ń jẹ́ wọ̀ tọ́lọ̀ ń ṣe léwọ̀ ìlọ ń dì mẹ́rù ọwọ́ náà ni. Àmọ́ mo fi ọba tó dá mi mo fi búra. Nínú àwọn tí ó wà l'Áljannà jù Èṣùfí ló pọ̀ nù wọn. Láwọn Èṣùfí gidi. Ẹni tí ó wọ̀ náà mẹ́nu Sàláfì òyìnbó lọ́gbọ́n. Wallahi tallahi ẹni tí ó wọ̀ náà mẹ́nu Sàláfì. Ẹni tí ó sì wà l'Áljannà mẹ́nu wa. Ẹ̀sìn gan. Ẹni tí ó wà wọ̀ná ń bẹnu Ṣíà ẹni tí ó wọ̀ná bẹnu wọn. Ẹni tí ó wà l'Áljannà náà bẹnu wọn. Kò wá ṣe Súfí, kò ṣe Sàláfì, kò tún jẹ́ Ṣíà. Ẹni tí ó wọ̀ná bẹnu wọn, ẹni tí ó wà l'Áljannà bẹnu wọn. Sọ̀rọ̀ mi yìí. Ìwọ má jáde kọ́ ma wá sọ fún wa páwọn kí n ṣe mùsùlùmí tí ń kírun. Innahu yusalli salatana wa yastakbilu qiblatana wa yaqulu zabi'atana
fadhalika almuslim bá ànábì ti wí nu ànábì ní mùsùlùmí nù alayhi zimmatullahi wa zimmatu rasulihi ànábì ní zimma ọlọ́run àdéhùn ọlọ́run ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó ti di dandan fọ́lọ́ bẹ́ẹ̀ ni ìsímà ànábì ń bẹ lérí ẹ̀ wala tukhfirullaha bi zimmatihi ànábì wá kìyìn lọ ànábì ṣèkìlọ̀ ní kìlọ̀ tó ní agbá fún gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn èèyàn kèfèrí ọlọ́run ọba ta kókò kẹyìn wá ń tú ẹsẹ̀ oúnjẹ ajé tún ma bí Adébáyọ̀ Àrẹ̀mú wọ́n ní òun yẹ́ sì kankan nu mẹ́tẹ̀ẹ̀ta la sufiya wala salafiya wala shia but I'm a Muslim adahuwa èyí tó gbọdọ̀ kọjá kọ̀kọ́ nù kún musliman alukọ́ránì ní yá ayú alladina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun mùsùlùmí lọ́lọ́run ní a kú ó ní ká jẹ́ mùsùlùmí kò ní ká kú ká jẹ́ sálàfí kò ní ká kú ká jẹ́ súfí kò ní ká kú ká jẹ́ ṣíà kí ló tẹ́ ń fi sàlàfíyà tẹ́ fi skámù ayé kí ló tẹ́ ń fi sàlàfíyà skámù ayé táyé kẹ ẹ wá fẹ́ máa fi ríra yín hàn sáyé ìpẹ́yìn lẹ dáa jù lẹ́sìn ẹ̀yin lẹ dáa jù níwà ẹ̀yin lẹ dáa jù níṣẹ́sí wàlẹ̀ amúrú khilafa dhalika ọ̀rọ̀ òsì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ Ànábì ló sọ fún wa sallallahu alayhi wa sallam Ànábì ní innama taqwa ha huna Ànábì níbi tí bẹ̀rù Ọlọ́run wà ní laysa fima taquluhu kéèsè bí n tó ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu tí ò dénú yín at-taqwa ha huna Ànábì ní gbáyà ní bẹ̀rù Ọlọ́run wà ìgbáyà ní bẹ̀rù Ọlọ́run wà ọ̀pọ̀lọpọ̀ yóò dá níwà ẹ ní muamala lára àyà kan nù ìyá kan onímọ̀sọ́lábà muamala lẹ́mẹ̀wàá ẹ̀rọ pé àkọ́kọ́ kí ó tó kọ́ gbọ́ ni muamala ni kò ní sọ̀rọ̀ mẹ́ta kó tó dákọ̀ muamala tí understand ní muamala náà wallahi ní muamala lọ́pọ̀lọpọ̀ yín ẹni mọ́tòmọ́tò inna takabbura min khisalil muttaqi inna tawadu'a min khisalil muttaqi wa bi ittaqiyyu ila al ma'ali yartaqi afawani al kibriyahu li rabbina sifatun bihi makhasusatun fatajannabani ha wa taqi kibriyahu yẹn pọ̀ so lihaza ana aqulu lakum fi hadha al yawm كما لا أزال ولا مؤزل أقوله بأني إن شاء الله لا أدين دينكم èmi ò ní ṣẹ̀sìn sàlàfíà o ní tèmi bó bá kú ẹni ọkú sọ́ọ̀rí mi gbọ́yé ẹ̀sìn Islam lèmi ó sìn ẹ̀sìn Islam ẹni sìn ibi ayé ò ti mọ̀ yí pé aláburú ayé àtàlìkíámọ̀ ilẹ̀ jẹ́ àwọn nǹkan tí ò nítumọ̀ ẹ wá rọ ìtumọ̀ sábẹ́ rẹ̀ ẹ wá gbé gẹ̀gẹ̀gẹ̀ ẹ wá fún kinní yẹn lágbá
Daru Keramu. Eferefa. Mudiru Daru Keramu. Ikaya to ambiti uzuli. Emi dagwe neke o yakan ni àwọn ni wọ́n ní laba muamala. Ibi tí gbogbo ayo ti ma pala buru ẹ̀dá ni. Enti o netuma tí o ne kene kan ẹ wá fún lágbà ẹ wá baba ẹ wá múra kankan lérí ẹ. Ọ̀rọ̀ Abubakar ńbẹ nú kòtò àbí kò sí nú kòtò. Ṣé rí gbogbo ayé wallahi kálukú ẹ lọ lè wòye ṣíṣe sí àwọn ẹni yìí. Ẹ rí pé ìṣesí Islam sí lára wọn. Ẹni Mudiru ń bú sọ̀hábà. Ẹni tí ń bú sọ̀hábé, ẹni tí ń ṣe kíní, ẹni tí ń ṣe kíní. Mudiru jáde wọn láwọn ò bú sàábé. Mudiru wí. Wọ́n ní ìbú sàábé. Láwọn sàábé tí máa ṣàdúrà fún, wọ́n tún wá ka orin tí wọ́n máa kà nínú Markazi, tá máa fi ṣàdúrà fún gbogbo àwọn sàábé. Ìbú sàábé. Wọ́n wí lẹ́ẹ̀kíní, wọ́n wí lẹ́ẹ̀kejì. Títí di òní kò já lẹ́nu yín, tí kálukú yín máa pariwo náà ni ẹni tí ń bú sàábé, ẹ̀yin Ọlọ́run. Èyí wọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ó ṣe ọ̀rọ̀ Abubakar wà nú kòtò, Abubakar sínú kòtò. Mudiru ṣàlàyé mọ̀. Wọ́n sì ń kọ̀rẹ́kìtì tí ó rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú láti àìmọye ọdún sẹ́yìn nígbà tí wọ́n bá ń sọ ìtàn ìwà nínú kòtò àná Muhammad sallallahu alaihi wasallam. Tán bá ń pàtàn ni wọ́n mọ̀ wá sọ wípé nígbà tá Ànábì wá wà nínú kòtò yìí àtòun àti Abubakar ni alátakùn bá dé, ó bá tàwú dí wọn. Àtàbá wá yẹ́yin méjì. Àwọn kèfèrí wá dé, wọ́n wá ń wò alátakùn. Wọ́n ń wo irùngbọ̀n Ànábì. Wọ́n wá ń rò pé wo alátakùn ni. Wọ́n ń wo ẹyin jú rẹ̀. Wọ́n wá ń rò wípé ẹyin àdàbà ni. Bàbá Mudiru ní kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní ìtàn tó so papọ̀ mọ́ wo alátakùn àtẹ̀yìn àdàbà. Ìtàn Follies of Nola àbí kí ni wọ́n pè? Felix Nola. Wọ́n ní tàn Felix Nola ni. Wọ́n ní tàn yìí sì ní òun ti ṣẹlẹ̀ ní nǹkan bí 100 ọdún 4 sí 5 k'Ànábì tó dé. Sallallahu alaihi wasallam. Ẹ máa wo àbòsí jàmá o. Èyí tí ń sọ nínú ọ̀rọ̀ yìí, ìwọ tó ọba ń wò pé ṣé bẹ́ẹ̀ ló sì rí àbí ẹ̀kọ́ ló padà lọ síbi fídíò Mudiru kọ́lé tó gbọ́. Wallahi thumma billahi la ilaha illa huwa. Àlàyé tí Mudiru ń ṣe nù. Wọ́n ní tàn Felix of Nola. Wọ́n lóhun ni ó ní ọ̀rọ̀ òwú aláǹtakùn àtẹ̀yìn àdàbà. Ó sì ti wáyé ní nǹkan bí 400 years sí 500 years síwájú ká Ànábì tó dé. Sallallahu alaihi wasallam. Wọ́n ní ẹ má dà pọ̀ mọ́ta Ànábì. Kò sí tí ń jẹ́ àdàbà yẹ́yìn, kò sí tí ń jẹ́ aláǹtakùn tàwù níbi ìtàn Ànábì. Sallallahu alaihi wasallam. Ìgbà tí wọ́n máa sọ káàkiri, tí wọ́n ń sọ fún gbogbo ayé, kí kálukú kẹ́ fi mọ uslubu wọn àti mọ́níájù tí wọ́n rìn láwọn tí wọ́n lè ní àtibọ̀tán. Wọ́n ní Mudiru ń sọ wípé Felix of Nola ló wà nínú kòtò pẹ̀lú Ànábì. Ẹ̀yin nu Ọlọ́run. Ẹ̀yin nu Ọlọ́run. Mọ́níájù Sàlàfíà ní sọ fún yín o. Wọ́n ní target, wọ́n ní aim. Ẹ ṣeun Felix Nola. Àfọwọ́bà Kútì ẹ ṣeun gan Felix Nola. Wọ́n ní target, wọ́n ní aim. Kí ni target wọn, kí ni aim wọn? Wallahi ayé Markazi wọn ni. Ọlọ́run ò sì lè fún yín sí ilé tọ́lọ́run kọ́. Tẹ́lẹ̀ fẹ́ wó. Ẹni Ọlọ́run gbé dìde tẹ́ni kó ṣubú. Bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run wallahi. Albarika lálù Qur'an al-Azim. Àmín. Gbogbo yín lẹ ṣubú.
látòkè délẹ̀ ní èrè pa kankan mọ́ insha Allah al-karim. Nítorí wá kù tí wọ́n ń pariwo fún gbogbo ayé nu pé Mudiru sọ wípé Felix Nola ń ló wà nù kòtò pẹ̀lú ànábì ń tán pariwo fún gbogbo ayé nu. Wọ́n fẹ́ kó tírẹ́dì Mudiru sẹ́mi àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe tó àwọn tí ń nífẹ̀ẹ́ Mudiru wá ń pọ̀ sí torí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tí wọ́n ní làákàyè àwọn tí nǹkan yé lágbàáyé àwọn ní ń gbọ́ Mudiru. Ṣebí kan lára yín Jamiu bàbá àbí kí náà ń pè tó wọn máa ṣe bí ìgbà tí ń sun rárá báyìí tí máa ń ké wígbà tí ń sun rárá báyìí ṣebó ló jáde níjọ ni ó ní Mudiru yẹn káì Mudiru yẹn káì ọ̀rọ̀ rẹ̀ òye yẹn o kíní kan ẹ wo báwọn èèyàn ti kóbò tó ẹ wo bá ṣe ń bu tó ẹ wo bá ṣe ń tàgẹ̀ tó síbẹ̀síbẹ̀ kò sí ẹni tí wọ́n ń wò tó síbẹ̀síbẹ̀ kò sí ẹni tí wọ́n ń wò tó èèyàn 6,000 7,000 8,000 lẹ́ẹ̀kan náà kò sí blogger náà tí wọ́n ń wò tó láyé. Ṣé Mudiru wa ń fowó ra blogger wọn ò fowó ra àmáyé mọ̀ yí pé fact ń bẹ lọ́dọ̀ rẹ̀ ayé sì mọ̀ yí pé tí Mudiru ń sọ kìí ṣe yí pé wọ́n ń sọ nítorí nǹkan kan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan. Ṣé bí gbogbo ń tẹ̀yìn sí àti ń tẹ̀ ń sọ lẹ́gàrọ̀dẹ̀ ẹsẹ̀ ní ti torí nǹkan kan ilẹ̀ fi ń ṣe kí lẹ wá dà òun náà látijọ́ yìí. Wèrè yìí kúkúrú bìlí sí un kùtẹ́ bí lòun náà bá múra kankan àgbákò kan ti tún wá wọlé Yorùbá yẹ báyìí o ta ni ò mọ̀ ẹgbẹ́ gbogbo ẹni ó bá kúrú bọ́ ti kúrú ta ni ò mọ̀ pàgbákò ni àdàpè ló ń dàpè ìwọ làgbákò yẹn kùtẹ́ bí èèyàn rẹ̀ wo ní máa rí bọ́ ti rí un so ànábì Ọlọ́run kan tọ́lọ̀ ránṣẹ́ tó kúrú bọ́ ti kúrú ọ̀lẹ́rà ànábì Ọlọ́run tó kúrú bí wọ́n ti kúrú ni o tọ́ wá ṣe ràpàtà báyìí ọ wá ṣe jẹ̀kẹ̀tẹ̀ ọtọ́ wá dárùn gbà sí kò sí ànábì Ọlọ́run kankan tó rí báwọn wọn ò ní sinmi pẹ̀lú ògo Ọlọ́run òun lágbàákò kan ti wọlé Yorùbá báyìí o gbogbo ẹ̀yin àfà ìwọ̀n bá ẹ̀rí ń pa mí Kutubi wa ń pe o àtẹ̀yìntẹ̀ jẹ́ Sufi àtẹ̀yìntẹ̀ jẹ́ Aziari mọ́ á ní à ṣé ẹ̀rí wéèrè àwọn sàlàfíà bá ti máa ṣe nu tá bá fẹ́ sábòsí wọ́n wàá pọ̀ tá wọ́n pọ̀ rẹ́ wọ́n pe kìnì torí wípé wọ́n fẹ́ kọjú ẹnìkan sóńtọ̀ ọ̀hún tó jẹ́ Sufi tí ó jọ yìí láti tako Mudiru àfẹni ó bá jẹ́ lérí ibú nù àwọn Sufi ní ó jọ yìí rú yìí ṣé àwọn Sufi ó mọ̀ pé ọ̀tá àwọn ẹlẹ́jẹ́ àwọn àṣáyíra wọn mọ̀ pọ́tà àwọn ẹlẹ́jẹ́ àkọ́kọ́ ẹni tí Ọlọ́run fi ń dìfẹ́ǹdì gbogbo tí ń jáfà nílẹ̀ Yorùbá lọ́dọ̀ èyí sàlàfíà tẹ́ẹ̀ fi ti da ojú àwọn àfàbọlẹ̀ pàápàá jùlọ àwọn Sufi wallahi Mudiru Markaz lákọ́kọ́ wallahi tallahi Mudiru Markaz lákọ́kọ́ bẹ́ẹ̀ sì ni àkọ́kọ́ ẹni tí Ọlọ́run tí fi ń dáàbò bo Ìlọrin mo sọ frankly tó bá jọmọ lọrin tó takò yìí tí ń sọ yìí eríri ò pé eríri ò sọ tí ó gbà fún ọ sì máa ń tọ́ ń ṣe àkọ́kọ́ àfà lásìkò tá a wà yìí tọ́lọ́run rán tí ń dáàbò bo Ìlọrin tí ń dáàbò bo iyì Ìlọrin tí ń dáàbò bo iyì gbogbo tí jáwọn àgbàlagbà
tí wọ́n ti lọ tẹ́ẹ̀dẹ́rẹ́ àwọn tí wọ́n ṣẹ́kù lónìí wallahi mudiru markasi ìwọ tó bá wù tọ́jọ́ mà lọrin lọ́lẹ̀ jọyìn Kùtẹ́bí ẹjọ́ kojú mudiru ẹjọ́ ṣubú pọ̀ ni ìwọ tó bá wù ẹjọ́ yìn ara yín pẹ̀lú àwọn professor àwọn prof rọ jọyìn wọn ẹjọ́ kojú mudiru ẹjọ́ wó lulẹ̀ pọ̀ ni wàláì bí ó ti rínu irọ́ kílẹ̀ nìkan ó pàfẹ́ nìkan ẹwà ń pariwo ẹ má dákẹ́ o kálukú má gbà o ẹ má gbà o ẹ má jà àgbákò yìí wọlé o ẹ má ṣe tó ìjẹ́ pé wọn náà làgbákò yìí àgbákò tá à ń sọ yìí ẹsẹ̀ oúnjẹ àfáà Mohammed Adúrágbèmí Yusuf professor copy and paste rubbish èyí ò náà lẹ́fí ń jà àfáà copy and paste ìtẹ́ fi ń jà àfáà gbogbo àwọn èèyàn náà nù ikú oyé àyí ọ̀rọ̀ wa débi ká yanjú mọ̀ tán ká kọwọ́ bọ ìmọ̀ ká yanjú mímọ̀ ẹ lè dá sí mọ́ jìnlẹ̀ jìndó tí ń bẹ nínú mímọ̀ ká há jáde ẹ̀yin ò lè dá sí mọ́ prof kọ́ prof ni ẹjẹ́jẹ́ yìí ó pé kẹsì lọ́ọ́ ṣe làákàyè prof ẹjẹ́ rí yìí ó pé ooo kẹsì tún ṣe làákàyè ẹ̀yẹ́ ṣe bí àgán nìgàn kẹ̀yẹ́ sọ̀sọ́kúsọ sáwọn àfáà wa ẹjẹ́ rí yìí ó pé bínú bá tán lásọ ẹ̀jẹ̀ ní tán lè kan ẹlẹ́mẹ̀jẹ iná erí ibú tí ń bẹ ń bí aṣọ yín tẹ́jẹ̀ fi wá kún gbogbo èékánná wèrè tẹ́ ń gbé kí ẹ ṣọ́ra yín gan o wàláì ẹ ṣọ́ra yín gan o because èmi fẹ́ rúdù sí yẹn o ẹ ṣọ́ra yín gan o ẹ ṣọ́ra yín gan o ẹ ṣọ́ra yín gan o so Ọlọ́run ní dààmú wa albarkola nabi lọ́dọ̀ Ọlọ́run asọ́lá túnra ìsọ nàti ní ànilẹ̀ kátọ̀lì wàhílì yàtọ̀ lè fọdílì za nàti ní ìlàdálẹ̀ àtọ̀lì asọ́lá túnra ìsọ nàti ní ànilẹ̀ kátọ̀lì wàhílíyàtú lè fọ́dìlì zánàtì mi ládàrí àtọ́lì. ẹ máa hara yín lè mà báwọn ṣe ti gbọ́ ẹ máa fi ra yín sẹ̀sìn lórí social media ń gbogbo ìgbà ṣe ti gbọ́ asọ́lá tó ráàyè àráyù ìròrí làákàyè asọ́lá tó ráàyè làákàyè ìpìlẹ̀ tí ń bẹ fún mi ìròrí ìpìlẹ̀ tó wà fún mi sọ nẹ́tí ní òun ní máa sọ mi tẹ́mi èéfí sọ̀sọ́kúsọ tẹ́mi èéfí wíwíkúwì anil katoli tí máa sọ mi kúrò níbi ìsọkúsọ alkatol bí máa na alfasid wàhìlìyàtò lè fọ́dìlì ìlìyàtò lè fọ́dìlì ẹ̀ṣọ́ ọlá zanatini òun ní máa kú ẹ̀ṣọ́ bẹ́mi lábẹ́àlà àtọ́lì nígbàtí gbogbo ẹ̀ṣọ́ tó kù bá gbọ́lúdé sọ́ọ́rí mi gbọ́ yé èlìyàtò fọ́dílì tẹ́mi ń sọ fún ọ ìmọ̀ lèmi ń sọ fún ọ ìmọ̀ zanatini òun ní máa kú ẹ̀ṣọ́ bẹ́mi làdálẹ́ àtọ́lì nígbà tí àwọn ẹ̀ṣọ́ tó kù táwọn bá ní wọn ti là tán fàkéètì tán gbọ́lúdé afáàní májídì àkírá gíga mi títóbi mi àkírá ti gbẹ̀yìn wà májídì àwàlá àti títóbi mi àkọ́kọ́
shara'un dédé ni wọ́n dédé ni Majidi akhira títóbi markasi tòní tí ń jẹ́ bàbá mudirul markasi wa Majidi awalan àti títóbi markasi tàná tí ń jẹ́ àkọ́kọ́ tí ń jẹ́ Maulana Sheikh Adam shara'un dédé ni wọ́n ẹn lóòótọ́ la gbà fún bàbá rẹ̀ Maulana Sheikh Adam àmọ́ ọmọ rẹ̀ yìí àwọn ò gbà fún eléri bú ni ọ́ wà ṣámúṣù ó ní jẹ́ júwe rẹ̀ fún ọ wà ṣámúṣù ó ní bí oòrùn ti máa rí rọ́dà dùhá nígbà tí oòrùn bá jáde lásìkò yálẹ̀ta kà ṣámúṣì ó ní dèdè bẹ́ẹ̀ náà lòrùn máa rí fi tọ̀fálì ní àsìkò tí oòrùn bá ní àsìkò tí oòrùn lọlé wọ̀ tá à ń pè ní tamóko àsìkò tó oòrùn lọlé wọ̀ tá à ń pè ní tamóko fíìmọ̀lì ikọ́ ọmọ ibo mo fẹ́ máa gbé bí Zaura nílùú Zaura làṣàkà ní ìbíhà ìnílé ń bẹ wàlà nákọ̀ ti fi à ìní ràkúnmí ń bẹ wàlà jamal ìsìní jamalu ń bẹ. ìkan nínú àwọn àfáwà ọlọ́mọ́sàbà sàlékùn kẹfún láìkẹ́ àwọn Maulana Sheikh Fasasi Abdulkarim Ahmed Darul Ulum tẹ́lẹ̀nù tàná ọlọ́mọba wa kẹwọn àwọn eléyìí wọ́n ní ìyálàyà tàbír wọ́n ní tàbír èmi àti wọ́n jọ ń sọ̀rọ̀ ọjọ́ kẹmí àti wọn nìkan náà ni àwa ń sọ̀rọ̀ ẹnìkan wọ́n wá ń sọ ọjọ́ rẹ̀ pé Abdulhakeem náà ó ní wallahi laysati li naqatun wala jamalun fi madiyati ìtumọ̀ tí mẹ́bẹ̀ ni pé kí ló kàn mí pẹ̀lú kó jẹ́ báyìí laysati li naqatun wala jamalun fi madiyati àwọn èèyàn ti understand ẹ̀ báwọn ìfẹ́ tujú bá ń lọ so ìtumọ̀ rẹ̀ ni pé kí ló kàn mí pẹ̀lú pé ó jẹ́ báyìí ìtumọ̀ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí nù wàlá náà kọ̀ ti fi ha wàlá jamali nínú kọ́ mẹ́ ní jamalu mẹ́ pé ìyàní ibi òkàn mẹ́nu afani náà ánilẹ̀ ahali ìsùn fáìlì náà ánù ó jìnà mo jẹ́ni tó jìnà sára lé sífùrù lè ká dè sífùrù lè ká fì mo jẹ́ni tàtẹ̀lẹ́wọ̀ rẹ̀ pasófo ní nǹkan kan lọ́wọ́ mo ń fàdìdùn èyí tó wá ń dábẹ́ lémi nìkan ka seifi àpèjúwe mi dà gẹ́gẹ́ bí idà ọ̀ríyà matinahu tí wọ́n fa matinu rẹ̀ yọ ibi inú dà gẹ́gẹ́ báyìí tí wọ́n fi gé kan ẹni wọ́n ń pè ní matinu anẹ́lẹ́kìláàlì tí wọ́n fa yọ kó nínú àkọ rẹ̀ tí wọ́n kì í bọ̀ ó ní bí ó ṣe wà ń hòhò ó lápèjúwe bóun ti wà nù tí nǹkan kan ò bólà fàlásọ̀ díkọ̀ ó ní ìlọ́rẹ̀ kankan mustaka ilé ìhazani tí mo lè pariwo ìbànújẹ́ tó bá mi tí mo lè pariwo ẹ̀bá ìlọrẹ̀ ń bẹ wàlá àníìsà ìsì ní alábàánájú múntà ilé ìjásàlì tí ó máa jẹ́ pàpín ìdùnnú mi pé tí n bá ti dọ́dọ̀ rẹ̀ inú mi ó dùn ó ní nílùú Zaura tọ́lá gìtìrọ́ọ̀bì ìjájòjì mi wá gùn àtà ìjájòjì náà gùn débi wípé hànà rọ̀hìlàtì nǹkan gùn mi ní sì ń jẹ̀ràn lé bóun fẹ́ lọlé ó gùn débi pé nǹkan gùn mi ń jẹ̀ràn pé mo fẹ́ padà sílé o wàrálù ha ráhálù sọrí mi gbọ́yé aláwásí ni fáálù ó ṣe dédé rọ́kíbù ó ṣe dédé sáfórù gbogbo àwọn tá a jọ ṣèrìn àjò kálukú wọn ń jẹ̀ràn lé sọ tẹ̀lé mi wàkúrọ̀ lẹ́ azá láti zubuli kọ́dà ọkọ̀ mi èyí tó gbẹ hóhóhùn ni ọkọ̀ mi tó ti gbẹ hóhóhùn òun gẹ́gẹ́ fúnra rẹ̀ náà ń jẹ̀ràn lé nídìwí rànkúnmí mi ànídìwù rànkúnmí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nídìwí rànkúnmí mi wà dọ́jà òun náà wá ń kanra
ó men lagabe láti bí wàhálà alagab wàhálà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀ lálùkùránì lò tó lo kẹ́lìmà lùgúùb àtààbù ó bẹ̀rẹ̀ sí ní kara nàkómi mi ń kara men lagabe láti bí wàhálà tí mo ti fi ṣe wà á jà rìkábí nǹkan ẹ̀gùn mi sì ń pariwo lè máa yẹ lè kọ́ in tó bá pàdé níbi ìrìn àjò wàlájà àrọ́kìbù bí máa ná àrọ́kìbì àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n gun nǹkan wàlájà àwọn náà sì ń kó sí àbí wọ́n ń farati sí fi azali níbi pé wọ́n ń bú mi àlà azilu èébú ni wàmínà lè bàlí yàtì azilu máa ń láyẹrí àwí angayi wákìtọ́ọ̀bù máa ń láyẹ fún àwọn gbogbo àwọn tí wọ́n gun nǹkan pátápátá kálukú padà wọn gbé wàhálà jẹ́ mẹ́ pọ̀ adékòdèrè ni wọ́n fẹ́ yà ní gbogbo àwọn èèyàn máa lọlé ọdún ìjọwọ́ lọlé ọdún rí kálukú wọn náà wà ń bú mi afáwa ní orí ìdú bá sí tọ́ta káfin asẹ́yìnù bí ha alàkọ́dọ́ ìhùkú kẹ́yìn lèlè ńlá kíbálí ó ní ẹ má bú mi in tó fà á tí mo fi pẹ́ tó báyìí lájò orí ìdú bá sí tọ́ta káfin ń wà àtẹ́lẹwọ́ kan tí ó tẹ́lẹ̀ báyìí ẹni tí ó tẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ lẹ̀ fún mi báyìí àsẹ̀yìnù tí mo wá ìrànlọ́wọ́ bìhá pẹ̀lú àtẹ́lẹwọ́ náà tí wọ́n tẹ́lẹ̀ fún mi alákọ̀dọ́ ìkùkù kẹ́yìn láti lè máa fi bíyà àwọn àwọ̀ kan kíbàlì àwọn àwọ̀ tí ń bẹ níwájú mi lílé ńlá láti fi gòkè gíga àmọ́ wà dáhàrù ìgbà yàkísù àmọ́lì ìgbà ń tọ́nu gbogbo èròǹgbà mi ìnítànmọ́ mi ìgbà ń tọ́nu ẹ̀ padà sọ́pọ́sìtì ni ń sọ di àkàsí ó ṣe ẹ̀ ń rí mi gbọ́yé ẹ̀ lẹ́nu ni ìgbà yàkísù àmọ́lì yé mx àbí kí ni wí ó ní kí ló ń sọ nígbà tó gbọ́n tí ń sọ tó sì ní bùkátà sí kí lọ gẹ́ra ò sí àbí tá a pè ọ́ yà yìí àwọn tó ń gbọ́n tí ń sọ tí wọ́n sì mọ ìwúlò rẹ̀ gbogbo ẹ lọ rí tán kọ́mẹ́ǹtì wo Babátúndé Ọlásùnkànmí ó ní good job sir wàdárù ìgbà yà àkísù àmàlí ìgbà ní yí gbogbo ìnítàmà mi ìgbà ní yí padà fún mi tí n bá ṣiṣẹ́ títí wò pé lọ́dún yìí ó yẹ kí n rérè kójọ lọ́dún yìí ìgbà ó sì yí padà nítorí sọ́ọ̀tì mbẹ́ wáyù kìnẹ́ òní ìgbà wa ń yá mi láyọ̀ ọkàn mínàlìgẹ̀ ní mọ́tì ń yá mi láyọ̀ ọkàn sẹ́ni bí bóyé níbi ọ̀rọ̀ ìpè ọ̀lẹ́ rọrọ̀ o bílí kọ̀fálì pẹ̀lú pé alikọ́fàlù bí máa ná àròjó òmìnà sáfàrà pẹ̀lú pé kí n tètè máa sẹ́rí padà lọlé o bá dàlẹ̀ ká dì lẹ́yìn ìgbà tí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìgbà ni wọ́n á ń yá mi láyọ̀ ọkàn kí n fẹ́ ká máa lọlé pé ìlérí kankan mú lọlé sẹ́ni mi gbọ́ yìí so tá bá ti ka ẹsẹ̀ méjèèjì yá àdàdo afáàní wá sí ṣàtọ́ọ̀tìn ìtì mẹ́mẹ́ ni rúbà zí ṣàtọ́ọ̀tìn mélòó ẹni tó sígbọnlẹ̀ tó dúró tó straight ìtumọ̀ sí ṣàtọ́ọ̀tìn nù ẹni tó straight lóòró tẹ́yìn rẹ̀ tí ó tẹ̀ kọ̀kọ̀ mélòó orú wọn kàsọ́dìrì rọ́mùìn tó yẹ pé ó straight ìta lè fi sí straight rẹ̀ ń jọ òun ni ká fi jọ sọ́dìrò rọ́mùìn ká fi jọ ọ̀kọ̀ arrow gbogbo ẹni tó bá mọ̀ tí wọ́n ń pè ní arrow ọ̀kọ̀ tí wọ́n máa jù ọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe mistake tẹ̀ díẹ̀ kò gbọ́dọ̀ tẹ̀ kínkínní torí tó báyìí lè tẹ̀ díẹ̀ tí ẹ bá jù mọ́ nǹkan báyìí ìgbà tí ó fi débi nǹkan tẹ̀ jù mọ́ yóò yà báyìí kò gbọ́dọ̀ tẹ̀
ẹni wọ́n fi máa fi ẹni tí ìdúró rẹ̀ bá straight náà fi máa fi wí ọkọ̀. Ó ní mélòó orú èèyàn bẹ́ẹ̀ mọ̀ọ́tẹ́kì ló ń bí mìsìlì yìí tó pé ẹni tó rí bí rẹ̀ tóun náà straight bíi tiẹ̀ bẹ́ẹ̀ òun lòun ò tún arrest ẹ̀ńtàkọlà kì í ṣe mọ̀ọ́tẹ́yìn ìlú o ṣe pé mọ̀ọ́tẹ́yìn ìlú lẹ̀ ń wò mọ̀ọ́tẹ́kì lọ ẹ̀ńtàkọlà kéèyàn arrest ìyanu mọ̀ọ́tẹ́kì ló ń bí mìsìlì yìí tí ó tún arrest ẹni tóun náà rí bí rẹ̀ tóun náà sígbọnlẹ̀ tó straight bíi tiẹ̀ yóò wá arrest ẹ̀ gẹ́rì àyàbẹ̀ kí ṣe àyàtẹ̀ láì ní bẹ̀rù wàlà wàjẹ̀lẹ̀ láì sì ní jẹ́ni tí ó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀. Àfáwa ni mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ o olúwo lè fòkáhà àlèfòkáhà tù ìpanu ni wọ́n ń pè bẹ́ẹ̀ níta máa fi panu àwọn nǹkan panu ìpápátẹ jámù rẹ̀ ní fàwákíwù òun ni wọ́n fi sọ tírà tá a máa kíhun ló kọ tán pè ní àlèfàwákíwù àsàkítọ̀tù ìyẹn ni pé àwọn àpanu tó jábọ́lẹ̀ tí kálukú wá ń sà tí kálukú ń jẹ àsàkítọ̀. Ó ní ulúwù lè fòkáhà èyí tó dùn nínú ìpanu tẹ́ ẹ bá rí tó dùn àti múrùlì jídì àti ìkorò ìgbìyànjú àti rí panu yẹn jẹ kọ́dímù sì já tí wọ́n ro méjèèjì papọ̀ ni sọ́gbọ́n tí wọ́n sọ ṣe yí ọ. Èyí tí wọ́n sọ láàrin òní wípé jẹ́ ìfẹ̀yìn náà ṣàpèjúwe bẹ́ẹ̀ ti wáyé tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yín pé bó o ní ṣe owó yín kẹ́ ẹ máa kí lẹ́wìí ẹ dá mi lóhùn tí màá bí ilé ọ̀rẹ́ máa dá mi lóhùn ẹ lè fẹ́ máa kéwú àyíbẹ̀kọ́ tí ń já sí wípé kéwú mímọ̀ ò ní olúwo lè fòkáhà ni ìpápátẹ̀ tó dùn ni torí àwọn tí wọ́n máa kéwú yìí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ ti rí lẹ bá pàdé láyé lẹ rí bọ́lọ̀ ti dá wọn lọ́lá bọ́lọ̀ ti bí ti máa gbé yìí fún wọn bọ́lọ̀ tí máa gbà pọ̀nlé fún wọn. Agake, you that you dey beg for data online dey talk orí ẹ ti dàrú orí àwọn bàbá rẹ dàrú bàbá rẹ orí àwọn tán bí ọ ó dàrú dédé irú tí ń ṣe yìí jáde síta kọ sí àbí kọ́ pé bàbá rẹ síta kó sí dédé irú tí ń ṣe ẹ̀ ń kọ́mọ̀kọ́mọ̀ etí èmi fi lè jáde boldly tí ń ṣe dìrásà àmọ̀kọ́mọ̀ fún gbogbo ayé anybody kó wò anybody nǹkan òyìnbó lamiyat àwọn tíra tọ́ọ̀rí tí ń ṣàlàyé tí ń kọ́ yìí tíra tí ò ṣe rọ́lú tíra tí ò ṣe sájà gbàgbà sí ní kí bàbá rẹ̀ jáde kó wá kọ́ kó ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. You too ugly ẹ̀rí wèrè ẹni mo ugly lọ́dọ̀ tiẹ̀ èèyàn ugly lọ́dọ̀ àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi ok sọ ọmọ ìgbà títí mi ń sọ̀rọ̀ bọ̀ nísìn fúnra mi mo ra dátà ara mi mo sọ́njú ni wàláì súnmọ́ bẹ̀ láì lẹ́sìn láì láwà dátà 9,000 ní ẹmọ́ra tí bá fẹ́ sí program so ìbáyìí sọ fáwọn èèyàn ipé tó ẹ sọpọ́tì wa pẹ̀lú ìtẹ́ bá ní tàbárùkà mo tún fi kún báwọn so ìgbà tí mo fi ọlọ́run tó dá mi mo fi búra ìrẹ́ nìkankan fún mi níjọ́ tó rí tí mo ṣe prógámù tí mo sọ̀rọ̀ àwọn èèyàn máa fún mi ní nǹkan o lọ́lẹ́ mọ̀ o àwọn èèyàn máa fún mi ní nǹkan o
àyìn ò fi mí lẹ̀ o àyìn ò fi mí lẹ̀ o so tí wọ́n á jẹ́ oyè ọ ni pé síbẹ̀síbẹ̀ ṣé ìwà máa ṣe program tí ń ṣe àti wípé kí ni wọ́n ń wá ń bi program mi mo rò pé èyí tó kàn ọ́ àti sọ yóò tán so lámìá tá à ń kà ní ìsìn náà kí ló ń wá ń bẹ̀ abrahamani sọ pé kan nù yín wọ́n ti sẹ́ńtẹ́sì ẹ̀ nísìn ìkan nù ẹ̀yìn ramani wọ́n ti sẹ́ńtẹ́sì ẹ̀ nísìn tiẹ̀ náà ò ní pẹ́ mọ́ ẹ sàmí. Àmín. torí tí ó kàn ọ́ ńlọ ń dá sí ìsì tẹ́gbá sí ọ tiẹ̀ náà ò ní pẹ́ mọ́ insha Allah. Àmín. ò ní pẹ́ mọ́ ó lé mi olódo bàbá rẹ̀ máa kéwú tó mi aláìtàláì bàbá rẹ̀ ò máa kéwú tó mi kàní kúránì mo fi búra bá gbé kúránì wá mo fi ọlọ́run téyìn fi sẹ́yìn rẹ̀ mo fi búra bàbá tó bí ọ kò máa kéwú tó mi bàbá tó bí ọ kò máa kéwú tó mi kò tún wá sẹ́ni ó máa kéwú tó mi gbogbo lẹ́yìn mo máa fẹ́ ba ayé ẹ̀jẹ̀ lérí social media ni Ramani Ọpẹ́yẹmí yìí ní n bá wí o kí gbogbo ayé rí Ramani Ọpẹ́yẹmí yìí ó lé mi olódo gbogbo ilé yín látòkè délẹ̀ kò sẹ́ni ó máa kí ó tó mi gbogbo ilé yín látòkè délẹ̀ gbogbo family house yín kò sẹ́ni ó kọ yìí tó ti kọ dédé iye tíra tí mo kọ tíra mi di 12 tí mo kọ báyìí kìí ṣe tíra jẹkọjẹkọ o òdodo lọgbọn tíra jẹkọjẹkọ kọ o ẹ fi tiẹ̀ lẹ̀ báwọn so ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ lọ gbọ́ lálẹ́ yìí o tó fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ ń lọ gbọ́ lálẹ́ yìí o tó bá wá fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ tí mo sọ yìí gbé bàbá rẹ̀ jáde sí mi kó wá kọ̀ǹpìtì mi bí mi mà bàbá tó bí ọ gbé jáde ní kó wá kọ̀mpìtì mi ọ mẹni tán pè máa ń fàlùtì ni ẹni mọ okò ẹni kò mọ àmọ́ni mo fi ọlọ́run mo fi búra ayé rẹ ti bàjẹ́ lálẹ́ yìí ni wà láìtáláì sọ́rí gbogbo bọ́ọ̀tì tí mo sọ̀rọ̀ sí ọ̀hún sálbù ẹ lọ ti gbà ọ ti gba sálbù nù báwo báwo afáàní olúwòlè fòká hátì èyí tó dùn nínú panu àti múrò lè jídì ìkorò ìṣe wàhálà láti rí ìpanu yẹn kọ́dímù sì já tí wọ́n ti ro méjèèjì papọ̀ ni sótìyé ọfẹ́ kó dá ọfẹ́ sí wàhálà ọfẹ́ jèrè ọfẹ́ ṣiṣẹ́ ọfẹ́ lówó ọfẹ́ ṣiṣẹ́ ọfẹ́ di àfà ó sì fẹ́ sí wàhálà àti kéwú ọfẹ́ jẹ ìkorò tí ń bẹ níbi kéwú ọmọrú wàhálà táwa sí tàbí kéwú ni ọmọrú wàhálà tó bá mọ Gànmọ́ ìlú tí wọ́n ń pè ní Gànmọ́ ibẹ̀ mo gbé ibẹ̀ mo ti kéwú èmi máa ń rìn wá láti Gànmọ́ dé Ìlọrin ìtàn rìn láti Ìlọrin lọ Gànmọ́ wàlọ́hì tàlọ́hì súnmọ́bìláhì lẹ́zìlá ilaha illa huwa wọ́n ro méjèèjì papọ̀ ni wọ́n rò papọ̀ ni adùn àti korò adùn tí ń bẹ níbi ìpanu àti korò tí ń bẹ níbi ìgbìyànjú àti rí adùn yẹn kọ́dímù sì já tí wọ́n ti rò papọ̀ ni. afáwa ní bí kò sí wá tí líbá a sì mí ní hu rè kọ́ tó lè gásálí bí kò sí wá tó lè bá sì pẹ̀lú ìfarakí ilé koko pẹ̀lú ìfarakí ilé koko míníwù nínú ìfarakí ilé koko ni rè kọ́ tó lè gásálí ilẹ̀ yóò ti rí rírọ̀ mùnùmùnù algásàl ìbá obìnrin ṣeré ibẹ̀lẹ̀ yóò ti rí èrè rẹ̀ jẹ sọ́ọ̀rì mi gbọ́ yé kó tó wá di pé omi wọn wá gbà fún ọ ẹ wà lè má ẹnìjọ máa rò máàsì ẹ lọ ọkọ̀ sí wàhálà náà
kó tó ní kápá rẹ̀. Hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. So ibi tí a dùn sí ní lálẹ́ ìjàmá mo sáwò pé kò ní wù mí ká má ṣe iṣẹ́ tá a máa ń ṣe rárá ẹni àfi ka ẹnu tá a kà yí lálẹ́ pẹ̀lú gọ́lọ̀ níjọ́ mẹ́jọ a tún máa pàdé níbi mọ̀kọ́mọ̀ níjọ́ Monday oyún lamiyat níjọ́ Tuesday. So ìjọ yawmul arbia tí ń jẹ́ ọ̀la tí a máa ń ṣe muqaddimatul insiyya. So kí Ọlọ́run kó má jẹ́ ká rí ìdíwọ́ kankan kó sì má jẹ́ àrídàmú kó má jẹ́ ara rẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a sì muqaddimatul insiyya wa náà lọ́la kọ́lọ́ má jẹ́ àrídìwọ́ kankan. So èyí tí wàá fi parí ẹ̀ ni pé èyí tí ọmọ yìí náà wá sọ ó là máa tọrọ dátà èmi ò tọrọ dátà o ẹni bá mọ̀ pé òun ní kápá àti ran intanṣe yìí lọ́wọ́ kò sí tabarrukan ọlọ́mọsá pẹ̀lú kálukú ọlọ́run kó kún wa o ọlọ́run kó gbàdúrà wa o àlékún àgbọ́yé àlékún àmọ̀yé ọlọ́mọsá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa àlékún làákàyè ọlọ́mọsá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa àlékún mímọ̀ ọlọ́run kó mọ́sá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa àlékún àsìkí ọlọ́mọsá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa àlékún fàyàbalẹ̀ ọlọ́mọsá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa bàbá Mudirul Markaz ọlọ́run bá wa fi wọn láyàbalẹ̀ o bá a sàlékún àlàáfíà ara fún wọn o bá wa gbé wọn dìde ọlọ́run jẹ́ borí gbogbo ọ̀tá wọn ni mọ́jọ́ ta borí wọn afọlá náà Muhammad àfi bẹ́ẹ̀ lọ afọlá náà Muhammad àfi bẹ́ẹ̀ lọ gbogbo àwọn olólùfẹ́ Mudiru bẹ́ẹ̀ láti rí ọ̀rẹ́ mi Adéọ̀sùn Alhaji Adéọ̀sùn Abdulrasheed Abiodun Ramani nínú àwọn tí máa fún wa ní dátà ni o Alhaji wa Adéọ̀sùn yìí kọ́ lè mọ̀ èyí nínú àwọn tí máa fún wa ní dátà nù nínú wọn náà wà kọ́ lọ lè mọ̀ so Alhaji wa Adéọ̀sùn ọlọ́run ní jẹ́ parẹ́ o ọlọ́run ní fi yín lẹ̀ o kò ní dojú yín bolẹ̀ kò sì ní já yín bọ́ alibarikọ́lá ní Muhammad lọ́dọ̀ọ́lá ó fi kárí gbogbo yé wa pátá tọ́lọ̀ ní kájọ owó prógámù talẹ́ yìí tàṣíjọ́ jose dirasa gbogbo tí kálukú ń béèrè lórí ọlọ́mọsá dalẹ̀ wa ọjọ́ ti lọ púpọ̀ ní ìfini lè máa dákọ̀ so ọlọ́run ó mà wá ó mà yé wa ó mú ká wa ọlọ́run kó ṣàlékún àánú rẹ̀ fún wa gbogbo iye wa náà tátùn máa bá fídíò yìí pàdé láwa olólùfẹ́ òótọ́ olólùfẹ́ òdodo ta nífẹ̀ẹ́ ọlọ́run ta nífẹ̀ẹ́ ànábì sí bàbá láyége àti sí gbogbo àwọn olólùfẹ́ wọn pẹ̀lú ògo ọlọ́run àní fi ìbànújẹ́ lọ ayé ayakumullahu mọ̀láyà àfáwà gbàǹjòrò Allahumma asli bi shadidi mahalika man yuridu salbana wa agli bi azimi sultanika man yuridu galbana khutuba isimi kafi isimi sifikani gbogbo àwọn tí wọ́n bá ní àwọn fẹ́ ká parun Ọlọ́run má ṣà pa wọ́n run gbogbo ẹ má ké ní ṣe yẹn yanu yín sókè gbogbo àwọn tí wọ́n bá ń retí pa àwọn fẹ́ borí wa bá àwọn fẹ́ gbé wa sọ Ọlọ́run má ṣà bá gbé wọn sọ àfáwà Àgbàǹjòrò àwọn ni wọ́n sáré kọ khutuba jáde Ọlọ́run ní kò ní jẹ́ iná máa padà sí ibi ọ̀làlà haúlá subhana rabbika sallu ala nabiyyil karim sallallahu alaihi wasallam.